Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń follow wa lórí line ẹ wá lọ wo Albarika TV ẹ lọ Field Made YouTube ẹ download ẹ bẹ́ẹ̀ Albarika TV ẹ rí bẹ́ẹ̀. Ọba mi ń bẹnu àwọn ọba wọn yọ ọkàn tiẹ̀ ní nítorí ayé pọ̀ fẹ́ jọba kínní. Ọba mi ń bẹnu àwọn ọba Ọlọ́run bá wa ṣe ọba tiwa yìí wọ́n yóò gún ìyàwó òsínú à ń jọ ọkàn à ń yẹ ọkàn à ń jẹjẹkú jẹ kí àwọn ọba kan bẹ wọ́n sì dò sàlérí àjọba àbọ̀ sípò bàbá wọn. Gbogbo ẹ̀yin ọba aláyé tẹ́ ń bá ń bẹ ń jòkó lónìí níbi ìjòkó òkú baálẹ̀ bàrúwá ẹ̀yin náà ṣe wá sí fúnra yìí pé àṣẹ ní nǹkan kan ikú ní bọ̀ ikú ní ọgbẹ̀yìn yín ikú ní ọgbẹ̀yìn everybody. Gbogbo tẹ́ bá kó dànù pálásì yín tẹ́ ń pẹ́ lówó ẹ lọ́lá ẹ lọ́ba àwọn tí wọ́n bí papọ̀ mọ́ àwọn tí wọ́n bí àwọn bàbá yín ẹ táwọn lọ́rẹ̀ kẹ́ ẹ fi gbogbo ẹ̀ yọ sàkáfọ́ lọ́hùn ẹ ṣàánú ara yín kẹ́ lè rí ibi dé sí lọ́dọ̀ Ọlọ́hun. Àwọn kan ń jìyà ẹ̀yin kan ń gbádùn ẹ̀yin kọ́lé ẹ sọ géètì sí àwọn ẹbí yín kan sì ń ṣépèlé yín bóòlù ẹ̀yìn ẹjú wọn níwájú Ọlọ́hun ọ̀dọ̀wọ̀ yín bàbá wa baálẹ̀ bàrúwá dáadáa táwọn ṣe ní gbogbo wàyí làwa pé tì gbogbo ẹni ọba jẹun yà yín lónìí Ọlọ́run kó múlárẹ lọ bá bàbá wa baálẹ̀ bàrúwá. Àmín. Kódà bí yẹn bá rí owó hélẹ̀ẹ́lẹ̀ lónìí Ọlọ́run kó múlárẹ lọ bá bàbá wa baálẹ̀ bàrúwá. Àmín. abẹ́yìn tẹ́ ẹ bá mùmùgúnmu tẹ́ ẹ rí náà mọ́ ìyà ó jẹ ẹ̀yin wájú Ọlọ́run ni. yakun khayran falladhi min ba'di afdalu inda rabbina. orí bàbá wájú nù sàárè tán bàbá ṣe pé dáadáa lọ́ba pàdé ń bẹ̀ dáadáa nínú ẹ̀ ní ọmọ bá lọ torí pé ìwà dáadáa ló wù nígbà tí ń bẹ nu ayé. Afdalu. Olójoogun yìí ni. Inda rabbina il abdi. olójoogun ni. Wa in yakun sharra. àwọn ọba tọ̀dọ̀ wa nù ó yẹ ká kí wọn dáadáa ni Ọlọ́run gbàdúrà yín sà ìṣàkábíyèsí olójoogun ni Ọlọ́run gbàdúrà yín. olójooru Ọlọ́run gbàdúrà sà. Wa in yakun sharra. tá a máa wí nù Ọlọ́run tó ká sí kálukú wọ́n ti ga tóní ẹ máa pa àwọn kan ní 6 feet tí bàbá yìí ju 6 feet lọ. Wa in yakun sharra. a fi kún tẹ́lẹ̀ yìí. falladhi min ba'di. a fi kún tiẹ̀ kọ́ sọ́gbọ́n. وإن يكن شر فالذي من بعده أفضل عند ربنا العبد إن يكن شر فالذي من بعده. bàbá ṣe pa burú nígbà jù bẹ́ẹ̀ tán tí kálukú pẹ́yìn dà wọ́n ń pín ogún olówó mú tiẹ̀ ọlọ́kọ̀ mú tiẹ̀ ẹlòmíì wá ń gbé ẹ̀dákun ilé mẹ́fà tí ń bẹ́ ń bà náà ńlẹ̀ mi fọwọ́ mú nínú àwọn ọmọ nu. Ọ̀kan gbé ẹjọ́ ilé méjì tí ń bẹ lájìíran ni dáàdi ba owó jẹ́ síbẹ̀ ibẹ̀ ni ẹ fẹ́ mi mọ yọ̀dọ̀ owó tí ń bẹ ń báńkì ẹ wò kan bàbá wa ń bẹ nù sàárè wọ́n wá ń jẹ òun yà lọ́wọ́. Àmàláìkà dé wọ́n ń gbé wọ bàbá mọ́rọ̀ búkà ta lọ́wọ́ ọba rẹ bàbá ọmọ tí ó wì máa ó ní à ń talẹ̀ ní Ọlọ́run ní ẹ̀dùn bú ẹ̀. إن يكن شرا فالذي من بعده. Kí ló fàyè ṣe ọlá fàyè ṣe nǹkan kan òṣèlú la fi ṣe Ọlọ́run àwọn mọ̀lẹ́kà wa ń bi léèrè pé níyìn kò sí PDP kò sí APC ìyá ní ń bẹ ẹ̀yọ àwọn ẹ̀ fi bọ́ níkùn ẹ wá fàyọ lẹ́yìn ẹ wá fi dè mọ́lẹ̀ la ilaha illallah. yakun sharra. ọ̀nà wo lẹ́ gbà ọ̀nà wo gbogbo ẹ̀. falladhi min ba'di. gbogbo ẹ̀yin tẹ̀ sí lọ́hùn dáadáa tí baálẹ̀ bàrúwá ṣe lókùn tí ń bá lọ́hùn nísìn gbogbo ẹ̀yin olóyè tẹ̀ ń bẹnu ayé nìyẹn ẹ̀yin ọba tẹ̀ ṣẹ́kù ẹ gbá Ọlọ́hun mú Ọlọ́hun ni ẹ dì mú. àgbẹ̀ ẹ máa ń ṣèṣẹ̀ àmọ́ gbogbo ṣẹ̀ṣẹ̀ ni kò sí kankan tó nínú Ọlọ́hun nìkan ni Ọlọ́hun gbogbo tẹ́ fi ṣẹ̀ṣẹ̀ Ọlọ́hun ló dá Ifá Ọlọ́hun ló dá kò sí kankan tó yọ Ọlọ́hun ọba lẹ̀ ẹ wá dì mọ́ Ọlọ́hun nìkan lọ́ba tí ń ṣe ń jẹ́ nìkan ò lè ṣe. Allah. kò sí
Ifá tó lè dá ẹ̀mí ò sí. Awo tó lè dá ẹ̀mí ò sí. Ẹ lè gbàdé, ẹ lè gbẹ̀mí. Àmẹ́ ẹ̀ lè dá gbogbo bó ti wù kẹ́ lóògùn tó nú awo yín. Ọlọ́run nìkan ni la ilaha illallah Muhammadu Rasulullah. Gbogbo wa tá à ń bẹ́ bíbá yọ Ọlọ́run ju kálukú lọ. Á délé àbá ní délé àmọ́. Bàtà tí ń bẹ lẹ́sẹ̀ rẹ bọ́ bá bọ̀ tó délé tó bọ̀ báyìí kó dúpẹ́ fọlọ́run ni. Wọ́n bọ̀ tẹlòmíì lónìí ni. Aago tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n ló dé. Jábí ọlẹ́rẹ̀ ṣé wọ́n ló tu àbí wọ́n tu lọ. Aṣọ tẹ́ ẹ wọ̀ sọ́rùn ní tiyín. Lẹ̀kẹ̀tẹ́ ẹ fi sọ́rùn ní tiyín. Owó tí ń bẹ lápò ẹ̀ tó ọba náà ní tiẹ̀. Báwo Ọlọ́run bá ní o tún délé kó o tún mú mi lọ sẹ́kù. Gbogbo wa yányán. Wáàsí ikú kò sẹ́ni tí ó jù lọ. Àáfàá tí ń ṣe wáàsí ǹjẹ́ yóò ṣèmí mọ́ lẹ́yìn tòní Ọlọ́run nìkan ló yé. فإن يك شرا فما بعده أشد. Ẹ̀yin tẹ́ wá ayé mọ́wọ́ tẹ́ wá owó mọ́wọ́ tẹ́ ná àwọn ẹbí yín jìyà ẹ̀ ṣàánú wọn gbogbo ń tẹ́ kójọ ni ó ṣòfò ní kò sẹ́ni tó gbé kankan lórí láyé ẹ̀ dálẹ̀ náà ni. ويل لعبد عن سبيل الله صدا والله لو علمت ما وراك لما ضحكت ولا كثرت البكاء. Bàbá mọ̀jú ń bẹ lẹ́yìn ikú lọ gbà ní ẹnìkan ò ní máa rẹ́rìn mọ́. Ẹkún la máa fi gbogbo ọjọ́ ayé wa sùn. Wàláhì tàláhì ẹkún la bá máa fi gbogbo ọjọ́ ayé wa sùn. Bàbá wa Máyégún tòní ẹ̀mí tiẹ̀ ọ̀ wá gùn. Wallahi law alimta ma waraka. Bí a bá gbé àwọn àfáà dànù ọba Máyégún tòní àfáà ni. Lama dohikita. Cameraman dákọ̀kùnrin jẹ́ rí náà. Wàlá kìdàrí tálẹ̀ bùkà. Wọ́n bá gbé kéèyàn ó súnmọ́ àwọn àfáà kó fẹ́ràn wọn jẹ̀mí ara rẹ̀ lọ. Máyégún tòní ó kó àwọn àfáà jẹ púpọ̀. Wallahi law alimta ma waraka. Ìgbà àjẹtùmọ̀ bí àwọn tó bá dé jẹ́ àmọ́ kí wọn. Chairman local government Etí Ọ̀sà. Saheed Bankole òun dà n ò rí o ẹ dákun ẹni ọmọ bọ̀ wá Alhaji Saheed Bankole chairman máa bọ̀ wá jòkó ti kábíyèsí wa ní sóhun ní bọ̀ ẹ bá ń gbé sí ààrẹ kó jòkó ti kábíyèsí mẹ́wọ̀n chairman local government nù ní Létí Ọ̀sà wa ní ẹsẹ̀ wọn àfa. Chairman ni ọwọ́ ni gbogbo àwọn àfáàní ọmọ wulẹ̀ dákun ẹ bá ẹgbẹ́ sí àlẹ́ sẹ́gbẹ́ kábíyèsí kó jòkó kí n máa wò báyìí àwọn ọ̀rẹ́ rẹ̀ ẹ bá ti pè gbogbo yóò ṣe wá mú pẹ̀lú ẹ̀ ń bẹ̀ mu baálẹ̀ ni bàbá chairman náà gbogbo wọn sì wá sára wọn jọ àfáyàyà yáwé ẹyọ méjì kágbowó kákọrí ilé. فويل لأهل الغفلة. À ń bẹ lọ́dọ̀ kan lọ́mọ ń jọ jímọ̀. Mo ti sọ fún ọlọ́kan lọ́mọ ọlọ́mọka òde. Bàbá tún bọ̀ ògùn ọ̀kan lọ́mọ ọ̀làlà sí. فويل لأهل الغفلة. Ngbẹ̀ wá kórin jọ jí àmọ́tò tí wọn ò lò mọ́. Ẹ wá ń tọ́ epo sí i. Ni wọ́n ń sọdún Ògún. Irin mọ́tò ẹ dààmú ni kìnìún tá à ń kíkì tí ń dáhùn. Máyégún wa tòní mo kí ọ púpọ̀ orí Ọlọ́run bọ́ ṣe bọ́ ọ bá wù ọ̀tún èèyàn ló ń rí tọ́ ọ bá wù àlàáfíà èèyàn ló ń rí ìlà Ọlọ́run tó wá fún bàbá yín lọ́mọ rẹ bí gbogbo yín sọ̀rọ̀ àǹdí ara yín inú mi wá dùn púpọ̀ wá gbọ́ nǹkan méjì tí mo fẹ́ sọ. فويل لأهل الغفلة. Gbogbo ẹni tí bá bẹ́nu ayé yìí tó bá sùn tó fọnú fọ́ra nípa Ọlọ́run tẹ́rù Ọlọ́run ọmọ bá kó fọ́lò gbogbo ntọ́lọ́run ní a máa ṣe gbọ́dọ̀ bí ọba lè fọ́lò ẹ̀ tán kó sì múnú ẹ̀ ègbé Ọlọ́run kọ́ máa bá rú èèyàn bẹ́ẹ̀. أعمارهم حجة. Ìṣẹ̀mí ayé wa
àwíjàre ni lórí wa. وأيامه تقود إلى شكوى Nso. كيف ترجى الآخرة بغير عمل. Mo fẹ́ bi ọ́ léèrè ìwọ tó wà yìí lónìí tá a jọ wà ń bàrúwà yìí mo fẹ́ bi ọ́ léèrè bóòlù tí ń ṣe ń wá كيف ترجى الآخرة bóòlù ó ṣe ràn kàlìkìyàmà بغير عمل. ó sì ṣiṣẹ́ rẹ̀ ó rìnrìn rẹ̀ ó hùwà rẹ̀ àníyàn rẹ̀ ọ̀dá ìyún tiẹ̀ wá pọ̀ láàrin àwọn àfa àlàyé lónìí asalaamualeykum waaleykum salaam ọlọ́run gbàdúrà yín inú wa ò sì dá síra wa àwọn aláṣẹ ṣe mọ̀lúdì pé ànábì fẹ́ràn ọmọnìkejì láyú mínú àdúkùm àtà yòhíbà àwọn àfa gan àtẹnuwọ́n lọ mọ kéwú tí wọ́n lọ mọ sọ́mà méjèèjì wọ́n tún mọ ntọ́lọ́mù ṣe lọ́wọ́ nú ẹ̀ tí wọ́n ní tí bàbá rẹ̀ ọmọ òun náà tún dìtẹ̀ ẹ ti lọ mọ̀lúdì ẹ̀ ń ṣe mọ̀lúdì bó lẹ́ ṣe wájú ọlọ́run jọ́lì kìí àmọ̀ báyìí wàhálà fa rahman lamma khala ńgbẹ̀ yẹn wá ń sọ pé wọ́n ọlọ́run mo fẹ́ bò ń náà jàkadì èèyàn ọmọ adama wá ń retí kọ́lọ́run ó pòun boru ẹ̀ bó lẹ́ ṣe wájú ọlọ́run. طول العمل في قلبك. àwa wo nu ọkàn rẹ àrítọ́lọ́wọ́n ọba ń bẹ̀ àfi mo fẹ́ di igbá mo fẹ́ di àwo mo fẹ́ di kòkó bàbá àsásùn mo fẹ́ kí n nílé mẹ́rin ní Banana Island mo fẹ́ kí n ní ní Magodo kọ́mọ̀sẹ̀ẹ́kà mo fẹ́ kí n ní Lájìrán èmi nìkan ni kí n ní gbogbo ẹ̀ àwọn tó nílé ọ̀wọ́n àwọn dà àwọn tí ń pín kẹ́yìn tó dé àwọn dà gbogbo tí wọ́n fi ṣe òun dà àwọn ọmọ wọn ti ta gbogbo ẹ̀ tán kò ní mọ́. تنسى ظلمة القبر ما بالك. má báàlùkà ya akhi èsì ọmọ ìyá mi ó sì gbàgbé àgbákò tí ń bẹ nínú sàárè. وعذابها ونعيمها. bàbá ti gbé ọdẹ nínú sàárè ní sikálukú padà nù ni á padà ni ọmọ ìyá ó padà ọmọ bàbá ó padà àwọn fọlọ́àsì ó padà ará àdúgbò ó padà níbi àti ìsìn ọlọ́wọ́ lẹ́lòmí ò ti sáná sí láòdù. a ní yẹ́s ó kàn wọ nìyẹn ẹlòmí ò sì mú mólì àràbọ̀ kọ́nà àmúdíẹ̀ yọ máa rẹ́rìn bí àti ìsìnkú torí wọ́n ní kinní ni ó ti yí àwọn ọmọ olùsí tán mọ́. wọ́n ní wọ́n máa rẹ́rìn ní tí wọ́n èkú ẹ̀rín ní òrìn yẹn bá mú mólì wọ́n ní kinní kan ní jẹ́ bẹ́ẹ̀. ibi àti ìsìn ọlọ́wọ́ gbogbo ọjọ́ máa ṣẹlẹ̀ nìyẹn àmọ́ tó bá wá sí dáadáa pẹ̀lú ọlọ́run ìwọ máa wá lọ gbádùn ọlọ́run bàbá yín gbádùn ọlọ́run lọ́wọ́ báyìí. وأهل المقابر. torí pé máyégún ẹ lówó kẹ́ ẹ pé olórin ọgbọ̀n lónìí ọlọ́run kẹyìn débẹ̀ àmọ́ ẹ wá wò pé bọ́lọ̀ ń bá ṣe nǹkan fún yàrá dúpẹ́ ni gbogbo ní tí ọba ti ẹ̀ ṣẹlẹ̀ á kọ́ sọ̀rọ̀ ọlọ́run náà ẹ wá ti àwọn àfáà síwájú ọlọ́run wọlé ayé wọn yóò foríjì bàbá. Amina. ọlọ́run ò ní jẹ́ ẹ̀yin bàbá ó dàrú fún yín. Amina. ẹ̀yin bàbá ò sì ní nira fún yín. Allahumma amin. Yàyà Sókótó. Wa ahlul maqabiri. ẹ ráwọn tí ń bẹ nínú sàárè. Yantazirunaka ila yawmil qiyamati. gbogbo wa yìí lọ́ba wí o yantasirunaka ila yawmil qiyamah wọ́n ń retí wa ní títí dijọ́ àlùkìyàmà àwọn tá a ti gbẹ́nu sàárè ń retí àwa tá à ń bẹ láyé pé ẹ̀ ní wá mọ́ ni. wọ́n ti pé bàbá yín bàbá ti lọ. oh la ilaha illallah. láàní àkọ́kọ́ ń bọ̀ lọ́lọ́. kẹ́yìn láàní tòní tó dé láàní àkọ́kọ́ tí gbogbo yín wá ń gbọ́n tẹ̀ ń gbọ́n àkàbàlà rẹ̀ ń bọ̀ lọ́wọ́. bí gbogbo wa náà ti lọ́nu. Ishmashi ita. ìwọ ọmọ ìyá mi tó ń bẹ yá yín lónìí máa ṣe ń tọ́ ọba fẹ́. Wa fi amamika mautun. àmọ́ máa wọ wájú rẹ kò sí nǹkan kan bẹ́ẹ̀ ikú ní bẹ́ẹ̀. Wa ahabibu man shi'ta. ẹni ọba wù ọ́ ni ọmọ nífẹ̀ẹ́ ẹni ọba wù ọ́ ni ọmọ fẹ́ràn. Fa innal mauta babun. ikú ọ̀nà ní kọ̀sẹ́ni tí ó ní wú ọbẹ̀. Yadkhulu kullul khalaiqi. yadkhuluhu kullul khalaiqi. ojú ọ̀nà kú ni gbogbo wa pátápátá là wọ̀ bẹ̀ kò sólú ẹ̀ tí ò ní wọ̀ bẹ̀. Ya aliyasahu.
كنت في سفر بعيد بغير عياب Máyégún wa tòní Máyégún ọba tiwa mo wá pé bàbá yín Bashir bàbá ó ti lọ ò lè wáyé mọ́. ودخلت ìbọ̀ ẹ dákun bàbá wa ọ̀rọ̀ báyìí la gbọ́ afẹ́bìyín léèrè Máyégún ti bàbá yín tán. كنت في سفر ìbọ̀ ẹ dákun bàbá wa ilẹ̀ bí báyìí àwa la ní ni àbáwọn alágbájá Máyégún wa tòní ti bàbá yín tán láyé. كنت في سفر بعيد بغير عياب كنت في سفر بعيد بغير عياب كنت في سفر بعيد بغير عياب ẹ dákun mọ̀tàlá bẹ̀hún yàtọ̀rọ̀ ẹ̀yìn ẹgbẹ́ pọ̀ láyé lónìí ẹgbẹ́ union ẹgbẹ́ kan nu àwọn ń lo ìjọba tí wọ́n lọ ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ kan ni àwọn náà ń ṣe ìjọba tí wọ́n lọ ẹgbẹ́ àwọn ọmọ bá ní àsìtọrọ àwọn náà ń lo ìjọba tí wọ́n lọ àwọn ọmọ ẹgbẹ́ kan tó ń bẹ bàbá ní àsìjàgbà àwọn náà ń lo ìjọba tí wọ́n lọ àmọ́ ẹ̀yin chairman tiwa wọ̀nyí ọ̀dọ̀wọ̀ yín ẹ fi kú ṣe wáàsí fúnra ara yín ntọ́ bá yẹ kẹ́ ẹ ṣe ẹ ṣe ntí ọba yẹ kẹ́ ẹ ṣe ẹ gbàgbé ẹ ntọ́ bá yẹ kẹ́ ẹ ṣe chairman local government wa ẹ ṣe ntí ọba sì yẹ kẹ́ ẹ ṣe ẹ pátì ẹ máa rántí ikú àwọn kan ti lọ ibi ẹ̀dẹ́ wọn ò dé bẹ́ẹ̀ àwọn kan ka ìwé ju tiyín lọ ibi ẹwà wọn ò dé bẹ́ẹ̀ àwọn kan rí ayé ju tiyín lọ ntẹ̀ ní wọn ò ní ẹ máa wá bẹ̀rù Ọlọ́run ẹni kò bá bọ́ sí lọ́wọ́ kó dúpẹ́ ẹni tí ò bọ́ sí lọ́wọ́ kọ́dà tó bá jẹ́ odidi èèyàn tá a bá ní kò ní bọ́ sí ọ lọ́wọ́ kò ní bọ́ sí ọ lọ́wọ́ mọ̀dọ́gbọ́n wọ́n kàn sọ́nù ẹ̀dí wòlé lásán ìwọ ni wàá jẹ́ sí àmọ́ nìyẹn kò sọ́gbọ́n tó lè dá a máa sọpọ́tì ẹ̀ lójú àmì ni gbá kankan méjìlá ni tọ́ba wẹ̀ kankan jù sẹ́yìn tọ́ba tún wẹ̀ kankan jù sẹ́yìn ẹ̀ wọ́n ti ń dààmú ọmọ nẹ́bí Ádámà ọwọ́ àwẹ̀ kankan méjìlá wọ́n wá lẹ́lẹ̀ kejìlá ńsọ́nù de kọ́ ọ bẹ́ẹ̀ ni déédéé gbà tí ó sá lórude ìyàwó àbúrò fẹ́ da ìgbé ọmọ nù òun rí i pé dáàdì lọ́wọ́ ilé ọ̀sá ni pé àwọn dáàdì ti ń ya wèrè kọ̀mọ̀ pé ń sa sẹ́ni Máyégún àwọn ọkùnrin irú yìí tó fáyínú ìdọ́hùn tó tí ń bá débi àdúrà òun lèmi ọgbà òun mi ọgbà oníkíní eléyìí o wọ́n ń julẹ̀ fún mi ni lọ́jọ́kó ó àǹtí tí débi owó yìí ń sọ̀rọ̀ lọ́wọ́ ni àló tiẹ̀ yá yìí lọ́ba ọba mi àrí àga ọba mi àrí hàràhàrà eléyìí fresh isi lubandiri la inú àwọn tó lubandiri wàá pàdé mi kóró dúró wà kéjọba ń gbà wọn ẹ̀sán wá dé wàláì ẹni ọba ní òní pẹ́ńbẹ́ ó sì máa lọ kírun sí wọn la. Amina. àǹfààní ìtọ́jẹ́nu mi ó dùn nù nígbà tí Ṣéhù Musa nùrìdọ́ ní ẹgbọ́n wọn lè ń bọ̀ ní ìmọ̀ ní ń bọ̀ o irú bẹ́ẹ̀ ń lè yòó ní wá ṣé kíní ni kí n wá lọ ibi wọ́n ti ń sọ kíní òkè tí ń di ẹ̀sìn ni kí n wá lọ ọba rẹ̀ Máyégún fọkànbalẹ̀ fi ọkàn balẹ̀ ọlá àwọn àfa wọ̀nyí ọlá àfa kọ̀ọ̀kan tó kọ́ gbogbo wa yín kéwú wàláhì ó rí ayé lò. Àmín. afáyàyà wí mẹ́ta sí ká máa lọ. Kunta fi safarin ba'idin bi ghairi iyabin. orí àfa àwọn àgbà Shehu Mustapha Shehu Mustapha dádì mi tó lẹ́yìn náà dádì mi ṣe wá pọ̀ lórí ìjòkó ní ìwáyé àfa kúmọ̀lá dádì mi ni wọ́n mo kí ẹ̀yin náà àfọ̀ ọba ẹ̀rí nǹkan àfọ̀ ọba láàrin wa ní àwọn àfọ̀ ẹ̀jẹ̀ àdúgbò bọ́lọ́hún àfọ̀ ọba la ilaha illallah fọkànbalẹ̀ wàláhì inú rẹ̀ ó dùn. ẹ dákun gbogbo ẹ̀yin ọba àwa àfáàní ẹ mú lọ́rẹ̀ẹ́ ọlọ́run mú yín èyí tí ọba ṣàwo àwa láàsìn abẹ́yìn tẹ́ bá ń ṣàwo ẹ̀yin nù ní àwọn ẹgbẹ́ yín nù ní wọ́n á ṣe yín bí wọ́n bá ti ṣe yín. Ya awladal mayti. mo wá pe ẹ̀yin ọmọ òkú báyìí ìṣẹ́jú kan ló kù mo pè yín
kọ́dí àfàlàtì ṣàmùsùkàn. wàláyì òòrùn yín ti wọ̀. wàjà fàmà òkàn. ẹ dọ́gbọ̀n ẹ̀yin ọmọ bàbá wa tààrí mọ́ bóòrùn yín ti wọ̀ ọ́ ni kí ló tún wá kàn omi yín ó ti gbẹ. kọ́dí sírí tán àìtá máa mi bá a dì í. lẹ́yìn bàbá yín tó kú yìí ẹ ti dọ́mọ òrukàn ọmọ òrukàn nu yín. ẹ dọ́gbọ̀n ẹ̀yin alágbára ìlú yìí Bàrúwá ẹ ṣàánú wọn. ẹ dọ́gbọ̀n ẹ̀yin àjẹ́ ìlú Bàrúwá ẹ ṣàánú wọn. àwọn àjẹ́ náà ń bẹ ní wọ́n yìí sọ pé kéèyàn má dáko àwọn ẹ̀dẹ́ bá ní wọn ò sí òun ni wọ́n hàn lé mọ̀. ẹ dákun mọ́dákọ yìí mi sọ̀rọ̀ Ọlọ́run ni ẹ má jẹ́ ń tìdí mú mi. yaquluna ahlul ilmi. àwọn tó ní mímọ̀ àwọn ni wọ́n ń sọ̀rọ̀ báyìí. iza mata abul insani. wọ́n ní bí bàbá èèyàn bá kú. matati nasihatun. wọ́n ní ìkìlọ̀ sì kùnù. wa iza matati ummu. àmọ́jọ́ tí ìyá ọmọ bá kú. tafa'a nuru. ìmọ̀lẹ̀ ọmọ òun ló kú ni. khulikina min turab. ẹ dákun inú yẹ̀pẹ̀ láti dá gbogbo wa àtẹni ọ̀gá àtẹni òkúrú àtolówó àtọlọ́lá àti tálíkà àti wèrè tó ṣe gbọ́dọ̀ dàgbà òtù lọ́sọdílé yẹ̀pẹ̀ ní gbogbo wa. wa mashayna fawqa turabi. a tún wá rìn lérí yẹ̀pẹ̀. wa sana'udu jami'an tahta turabi. gbogbo wa yẹn wasanaudu a tún wá padà di kíni a tún wá di yẹ̀pẹ̀ nínú ẹ̀ náà wọ́n tún wá kí wa bọ̀ bàbá wa ń bẹ nínú yẹ̀pẹ̀ báyìí bàbá tí ń gbénu mábù tí ń tẹ mábù bàbá tí yé sí ní palace tí gbogbo ẹ̀ ń tutù wọ́n wá ń bẹ nínú yẹ̀pẹ̀ báyìí àti sàárè olówó àti sàárè tálíkà àti sàárè wèrè wàláhì bákan náà ni ní tí ó fi yàtọ̀ ní pé ti kábíyèsí mábù ni wọ́n tó sí lájà ẹ̀ kò wúlò. la ahadan afdalu min ahadin. lọ́dọ̀ Ọlọ́run kò sí ẹnìkan tó ju ẹnìkan lọ. illa bittaqwa. àfa inú rìndọ́ ẹnìkan ò jẹ́ ẹnìkan lọ́dọ̀ Ọlọ́run illa bittaqwa ìpayọ̀ Ọlọ́run wa ni sẹ́wọ̀n kábà kan gbẹ níyìn nísìn tábà gbọ́ bẹ̀rẹ̀ àlọ́wọ́ àlè dúyàn wàláì àmọ́ gbogbo tí ń jẹ́ ẹranko èmi lè dù mo lè dù àgbò mo sì gbọ́ wáyé pé tá a fẹ́ pẹran mo lè dù adìẹ mo lè dù àmọ́ èèyàn ni mo lè dù àwọn kan sì mẹ́nu àwọn ó sì dù tí wọ́n tún ṣe bísímìláì léèyàn. خلقت من التراب فصرت حيا كأنك ما خلقت من التراب. ajẹ́tùmọ̀ bí bàbá sùn lálẹ́ àwa àmú bẹ́ẹ̀dì wọ́n tẹ fún wa wọ́n bá tẹ fún wa tán wọ́n gbọ̀n nù wọ́n gbọ̀n dáadáa tí ó mọ̀ irọ́ ni tọ́ba tó nǹkan bí ìṣẹ́jú méjì ẹni wọ́n lọ́ọ́ fọwọ́ ra wò padà ẹ̀yìn tó bá yẹ pé ń bẹ̀. خلقت من التراب فصرت حيا. inú yẹ̀pẹ̀ láti dá ó yìí tún padà di yẹ̀pẹ̀ ni bàbá wa ń bẹnu yẹ̀pẹ̀ padà nísìnyí wọ́n ti di yẹ̀pẹ̀ padà mímu tó pé bẹ́ẹ̀ náà láti dá wọn Ọlọ́run yọ ó tó bá wọn yá sàdúà wọ́n ní kí bàbá wa ọba Ìlóbù ọlọ́parun èmi ọkọ̀ dàbí kéwú ìgbógun ọ̀parun ìgbógun ọ̀parun ó ṣe wọn àbúrò mi gbogbo yẹn kí kábíyèsí Máyégún máa bọ̀. Máyégún Masudi dà èmi rẹ tún sọ fún kábíyèsí mo mọ̀ náà pàdí mi ní kábíyèsí
ní problem ẹ̀ sáko tápò yín wá ibà wá ṣàdúrà náà ni. káwé Máyégún dúró wájú mi báyìí ọmọ tí mo fẹ́ bí ọ nísìnyí ìní sì sọ pé o mú wa pé gbogbo àwọn ọmọ bàbá rẹ jáde. ẹ̀yin ọmọ ilé lánìí ẹ̀yin ọmọ ìlú Bàrúwá ẹ̀yin ọmọ ìlú Máyégún látòrí ìyá wa Chief Madam Sherifat ẹ máa bọ́n ta Chief Alani ẹ máa bọ́n ta màámi oníkẹ́ máa bọ̀ Honorable Hafiz ẹ̀yin náà ẹ máa bọ́n ta. Afa Said ẹ máa bọ̀ ń ta. Sidikot ẹ̀yin náà ẹ máa bọ̀ ń ta o. Ìyá wa Alimọ́tù Shahadi ẹ máa bọ̀ ń ta. Bàdá mi ẹ lọ pé mọ́mí wa ẹ lọ gbé mọ́mí jìnnì kan máa bọ̀. Olúwa fún mi láyọ̀ máa bọ̀ ń ta. Olúwa kẹ́mi sọ́lá táyé kọ́yìn ẹ máa bọ̀ ń ta. Saheed Etu ẹ máa bọ̀ ń ta. Honorable Hafiz ẹ máa bọ̀. Ó yẹ ẹ máa bọ̀ ìyá mìíràn. Uncle B ẹ máa bọ̀ ń ta. Etu ẹ̀yin náà ẹ máa bọ̀ o. Chief Rafiu ẹ̀yin náà ẹ máa bọ̀. Olisa ẹ máa bọ̀ ń ta. My chairman, Honorable Chairman of Etiosa West. Etiosa EG. Emma Bonta, my Honorable. One me ma dúró báyìí náà. Bàdá mi yín náà dúró. Ẹ̀gbọ́n ti wà ń bí náà. Fúnmiláyọ̀ ma Bonta, Kẹ́mi Sọ́lá. Uncle Billy ẹ máa bọ̀ ń ta. Ẹ̀gbọ́n yín náà ló ṣaláìsí ẹ máa bọ̀ ń ta o. Uncle Lérè ẹ máa bọ̀ ń ta. Chief Lérè Bàrúwá Máyégún ẹ máa bọ̀ ń ta. Chairman of this local government, and it's my brother. Mommy won. A matter of brother wants to daddy. So, it's my brother. Honorable West of the Wabibai. Hafiz Máyégún is my brother too. So that may do a man. Bẹ́ẹ̀ bá wáyà yín tẹ́ bá bún yẹn nítorí irú wọn yín wọ̀nyí fún yẹn 20,000 bí gbà téèyàn tó a tó sí ni
kí ni jẹ́ 30 pàdé kí n mọ̀ pé olófun mi 50 so ti ṣe báwọn òun dà 50 dà jẹ́ ń gbàdá kábíyèsí yẹn bá ti bọ́ sábẹ́ tẹ́ǹtì bẹ́ẹ̀ ní sáà máa lé kí owó dà transfer méjì dáadí ẹ̀rí transfer yìí náà ebó wónú gba pásù kan ó gbélé lọ́wọ́ mi ò mọ wàhálà tá à ń gbá kí a máa ṣe wàhálà lásán ẹni wọ́n mọ̀ bọ̀ kábíyèsí ẹ má bínú o dádì ẹ má bínú o òun dà tatún ni kábíyèsí tiẹ̀ ń kọ́ àwọn alákọ̀wé wọ́n máa ní protocol àwọn ọ̀dà bí àwa 100 tí ó jẹ́ àti gbogbo ètè tí ń ṣe bọ̀ látàárọ̀ 100 ló gbọ́dọ̀ jẹ́ ọ̀ya gbàkásí tó ti gbé wọ́n ti ń ṣe ìbò ọ̀ya gbàkásí ọlọ́run ò ní pa ọkùnrin bẹ́ẹ̀ dákùsẹ̀ kíá ọlọ́run ò ní jẹ́ pa àwọn ká ọ kí n mọ̀ tọ́ ta tún ní inú yín ọ̀ya ẹ̀yin màmá aláwo fẹ́ ṣe once and for all Masudi mi da alibarika rẹ ọkọ ọkùnrin chairman local government ni ọlọ́wọ̀n ní pa ọlẹ́kùn ntọ́ nbà ń wá lọ́ọ́ mọ̀ rí honourable Saheed Bankole nù ni lágbára ọlọ́run táwọn ọmọ rẹ yóò dájú tiẹ̀ lọ láyé bọ́lọ́wọ́n ti ṣe fún ọ nù àwọn dádì wa nù gbogbo àwọn dádì wa nù ni ọlọ́wọ̀n ní pa yín lẹ́kùn sá insha Allah Masudi o ti ẹ̀ ṣeun kọ́dà bò mú tó wáyé o ti ṣe tipẹ́tipẹ́ náà dáhùn ẹ̀yin obìnrin kọ́ ẹ̀ mọ̀ wọ́n ni ẹ̀ máa jùlẹ̀ ọ̀ya lọ́jọ́ kó kábíyèsí mo ti fúri ìwọ o ṣeun ẹ̀gbọ́n dáadáa tatún ni ọ̀rọ̀ gbogbo ẹ̀ à ń lọ lẹ́nu ilé àtúnṣẹ́kù àlà ń lọ lé gbogbo àwọn àfáà tí wọ́n bẹ wájú wa tí wọ́n jókòó gbígbàdúrà ọlọ́run ò ní kúrò lára yín. Àmín. àwa náà ta ṣàdúrà fún yín tá à ń bẹ yín gbígbàdúrà ọlọ́run ò ní kúrò lára wa. Àmín. gbogbo aṣọ yìí tí gbogbo wa yìí nílé àní wọ̀ lòdì àbùkù láyéláyé. Àmín. ẹ̀yin àfáà ẹ̀yin àfáà tá a bá yàtọ̀ sí tèmítèmí gbà yìí ṣe é rí pé gbàtẹ́ ń gbowó àdúrà ṣé àmọ́ èdè Saheed kéde tọ ẹ̀yin àfáà òun dà Saheed chairman méjèèjì ẹ máa bọ̀ ẹ dìsáàbù àdúrà chairman àtọ́nárẹ́bù ẹ máa bọ̀ ká náwó sí i wàláyì ẹ dìsáàbù àdúrà ńgbà tèmi dé Ìlọrin lèmi ti wá gbogbo wọn yìí Ìlọrin ni wọn àmọ́ bí Ọlọ́run fìjòkó tiwọn sí Èkó ni àwọn ń ṣàdúrà wọn ti ṣàdúrà tán lèmi bẹ̀rẹ̀ wá sí ẹnu wọn tèmi tọ́lọ́run kọ́ mọ́ mi mo ti pa àmọ́ ńgbà wọn ń gbowó kí n má wàá ṣàbòsí èmi lèmi gbowó lọ́wọ́ yín ní fìdá fáwọn ń ti wọn owó Kùránì fún wọn bẹ́ẹ̀ lẹ́mọ bẹ́ẹ̀ bá ti apapọ̀ láàrin ara yín fún wọn lówó wọn ẹ dákun àṣàlá ti bò ṣe Ọlọ́run. àwọn ọba gbogbo àwọn lọ́balọ́ba mẹ́tẹ̀ẹ̀ta tí ń wo lọ́ọ̀kan yìí lágbára Ọlọ́run ò ní gba ààfin yín lọ́wọ́ yín. Àmín. Ọlọ́run ò ní já ààfin ó gbóná mọ́ yín. Àmín. ọlá àyá ọlá bàbá tẹ tara wọn jáde. Àmín. ìtẹ́ ń bá ń tẹ́ ń fẹ́ nú ààfin yín lọ́wọ́ mọ̀ ṣe fún yín. Àmín. àsìkò tí yín ọlọ́mọ́sà jẹ́ kílù ó da kílù ó dùn. Ọlọ́run ò ní jẹ́ ọkàn. Ọlọ́run ò sì ní jẹ́ ẹjẹ́ tán. Àmín. táwọn ọmọ yín ó dájú tí yín lọ. Àmín. àwọn ọba wa là ń ṣàdúrà fún ni. bàbá wa ọba Níkòró ọlọ́mọsá gbàdúrà wọn o ọlọ́lá ilaha illallah wọ́n ṣàdúrà fún gbogbo àwọn ọba gbogbo àwọn ọmọlúwàbí gbogbo ẹni Ọlọ́run ní kọ́ tẹ́tí gbọ́ wá sí i àwọn tó rí wa ńgbà tá à ń bọ̀ tí wọ́n tẹ̀lé wa pé lágbájá ló fẹ́ ṣe wá sí i
gbogbo yín yan ọlọ́mọ sábà wà gbàdúrà yín Àmín. ọlọ́mọ pa yín lẹ́kún o ọlọ́mọ dà yín lẹ́rù nù o Àmín. dákun ọlọ́run jáwa náà gbẹ̀yìn àwọn arúgbó wa Àmín. ọlọ́run dákun jẹ́ gbẹ̀yìn àwọn arúgbó wa má jẹ́ Àmín. aṣáájú.